Bismillahirrahmanirrahim wa bihi nasta'in. A kí gbogbo àwọn tí ó ń gbọ́ wa àtàwọn tí wọ́n ń wò wá pátápátá kí Ọlọ́run kó bá san wọ́n ní ẹ̀san dáadáa. Orúkọ tèmi ni Abdul Lateef Muhammad Yusuf Abajaoro tí mo jẹ́ Mudiru ilé ẹ̀kọ́ Al-Mbarakah táwọn ọmọ tí ń ṣe hafla ìgbàwé ẹ̀rí ìjáde lónìí tá sì ń bẹ Ọlọ́run pé k'Ọlọ́run kó ṣe ní shahada ma as-sa'ada wala al-Qur'an al-azim. Èmi náà sì ni mo jẹ́ mufassir àti mufti ti ilẹ̀ Òṣogbo. Ilé ẹ̀kọ́ wa ní Al-Mbarakah òun náà ni a wà ní òní yìí. Àwọn ọmọ ọlọ́dún mẹ́fà tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìgbà ìwé ẹ̀rí eléyìí táwọn oníkẹ́ ń pè ní Idadi tí wọ́n ń gba Shahadatu-L-Hajj ní òní. Kí Ọlọ́run kó dákun kọ́mọ́sílẹ̀ tí ó kàn fún wa ọlá al-Qur'an al-azim. Àwọn ọmọ tó jáde lónìí tí wọ́n ń gba ìwé ẹ̀rí wọ́n ń lọ bí 82. Àtúnṣe lọ́la fún àwọn ọmọ ọlọ́dún mẹ́sàn-án ṣùgbọ́n táwọn ọlọ́dún mẹ́fà là ń sọ̀rọ̀ bá lónìí. Nǹkan mẹ́ta náà la gbà wọ́n nímọ̀ràn rẹ̀. Àkọ́kọ́ ni ìbẹ̀rù Ọlọ́run, èkejì ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láwùjọ, ìkẹta ó ní ìtẹríba. Gbogbo tí wọ́n bá dé wọ́n gbọ́dọ̀ rí pé àwọn ní ìmọ̀ Qur'an lára, àwọn ní ẹ̀kọ́ Islam lára, kí wọ́n máa gbéraga sí àwọn míì bí ó ṣe pé ìwà yìí kí wọ́n fi kọ́ wọn, kí wọ́n wò ó látara bàbá tó ní ààyè yìí, bàbá wa Sheikh Yusuf Abajaoro, ìmáàmù àkọ́kọ́ ti Ansarudeen ní ilẹ̀ Òṣogbo. Kí wọ́n wo ìkọ́ṣe wọn, kí wọ́n kọ́ṣe àwọn tí ó bí wọn, bàbá Abdul Dọ́lápọ̀ tí wọ́n jẹ́ ìmáàmù kẹwàá nílùú Òṣogbo, eléyìí tí àwọn náà gbé dáadáa ṣe nílé ayé nípa Islam láti wọ́n lé wa lábàjàòró. Àwọn ọmọ tí ń ṣe ayẹyẹ lónìí a ti bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ mo sọ síwájú, a ti ṣàdúrà fún wọn pé kí wọ́n tó múra sẹ́kọ̀ọ́ wọn, ẹ̀kọ́ kéwú, ẹ̀kọ́ òwe kí wọ́n mójútó nítorí tí wọ́n fẹ́ dà lọ́la lágbára Ọlọ́run jẹ́ kí wọ́n dá dáadáa. Bàbá wa àléfà wọn wà níkàlẹ̀ ta tọrọ àdúrà fún wọn. Bàbá ìmáàmù àgbà gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun, bàbá nẹ́bìlì mọ̀ gbogbo ni wọ́n wà níkàlẹ̀. Gbogbo àwọn ọlọ́lá ńláńlá tá a pè SA on protocol to the federal government of Nigeria. Bàbá wa níní ọlá, bàbá wa kábíyèsí elékwende ti èkwende, bàbá wa kábíyèsí ọba Abdul tá a dákan pẹ̀lú tẹríba. Gbogbo àwọn èèyàn ńláńláńlá bá àwọn tí mo rántí tí mi rántí orúkọ wọn, Ọlọ́run yóò bá san wọ́n ní ẹ̀san dáadáa lágbára Ọlọ́run. A tún máa tẹ̀síwájú lọ́la fún àwọn ọmọ tí ọlọ́dún mẹ́sàn-án tí wọ́n máa gba shahada sanawiyya ní ọ̀la. Gbogbo akitiyan wa lórí àwọn ọmọ yìí, àwọn tó ti wọ higher institution nínú wọn, a máa sọ́ngbà tó bá di ọ̀la. Ṣùgbọ́n tòní ayẹyẹ ọlọ́dún mẹ́fà òun náà la ṣe. Ó tún kọ́ ọdún mẹ́ta tí wọ́n lò ìbẹ̀rù Ọlọ́run, ìtẹríba, kí wọ́n mú lò láwùjọ káwọn olè bá jẹ́ èèyàn. Mo kí gbogbo ẹni tó wá lọ́kùnrin lóbìnrin, àwọn ọmọ àti àwọn òbí. Ọlọ́run ó sẹ́ni kọ̀ọ̀kan alẹ́sàn dáadáa, kò sì ní jáṣe mọ́. Bàbá tó dá sílẹ̀ bàbá Sheikh Yusuf Abajaoro àti wọn tó kún wọn lọ́wọ́, Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn àti gbogbo àmọ́mọ́ wa. Wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Bá a ṣe jẹ́ àfáà fún wọn la tó jẹ́ bàbá, tọ́lá àwọn ọmọ tèmi gangan bẹ́ẹ̀ náà àwọn tó jáde lónìí, àwọn ọmọ tí mo bí gangan tó ń bẹ́ẹ̀ náà tó jáde lọ́la, bẹ́ẹ̀ náà sì ni lọ́dọọdún. Ọlọ́run jogun wọn lálùbáríkà. Assalamu alaikum wa rahmatullah. Abdul Lateef Yusuf Abajaoro, Mudirul Mubarak, mufassir wa mufti li biladi Òṣogbo. Wallahu ma'ana.